أسجي بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده وليه وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم من بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياء الطاغوت يخرجون من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون لا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tẹ́ ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo ẹ̀yin olólùfẹ́ Sheikh Afagba International Limited gbogbo ẹ̀yin olólùfẹ́ Global Dahiratu Dhikrlahi Islamic Organization agara ayé ò ní da yín o páńpẹ́ ayé ò ní mú yín o ẹ̀gún ayé ò ní gun yín lẹ́sẹ̀ o ẹ ní tẹnugbó bí ọwọ́ ẹ ní wàkísà kẹ́yìn aṣọ ẹ ní sunbúkà kẹ́yìn ilé ẹ ní jẹ ogun gbẹ̀yìn ẹran ẹ máa bẹ nínú kẹ́ Ọlọ́run ọba títí láéláé ní ọlá tí tóbi Ọlọ́run ọlá nǹkan tọ́lọ́run bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò sẹ́dá kan tó mọ̀ ẹni rí dààmú o tọ́pìkì wa láàárọ̀ ẹ ti rí ń bẹ̀ yẹn pé kí ni o ìwúlò ewé Omisinmisin Gogoro ìwúlò ewé Omisinmisin Gogoro tá a mọ̀ sí ewé karufimala òun là ń pèlè ewé karufimala ìwúlò ẹ̀ la fẹ́ sọ fún wa yìí ewé Omisinmisin Gogoro ìwúlò ẹ̀ la fẹ́ ṣàlàyé fún wa. Number one, ẹ ṣe àfi prógrámù yìí káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀ ewé yìí ó jẹ́ ewé kan tó yẹ pé ó ní ìwúlò gan but òun la ní ká mú wá fún yín kẹ́ jẹ àǹfààní ẹ̀ Omisinmisin Gogoro la máa ń pè ewé Omisinmisin Gogoro la ń pè adẹ̀tún máa ń pè ní ewé karufimala báwo la ṣe lè lò nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn láyé tá wà nísìn kí ni nǹkan náà àwọn èèyàn àtọmọdé àtàgbà wọ́n máa ń pariwo ara títa àtara jíjájẹ ara máa ń ta àwọn èèyàn tá máa gbóná tára máa ta àwọn èèyàn tá máa gbóná àbọ̀wọ́ àbátẹ̀lẹ̀ ẹsẹ̀ tá máa gbóná yíye tára máa ta àwọn èèyàn òun ni màá kọ́ fi bẹ̀rẹ̀ sí kọyín akọyín lọ́nà tá lè gbà lo ewé Omisinmisin Gogoro ọ̀nà tá lè gbà ló fún bí oríṣi ọ̀nà 10 ṣùgbọ́n àkọ́kọ́ tí màá kọ́ kọyín bẹ̀ òun náà ni ẹni tára ń ta tára ń jájẹ rí báyìí gbogbo ẹni tára bá ń ta tára bá ń jájẹ kó wá ewé yìí ewé Omisinmisin Gogoro gbogbo ẹni tára bá máa ń ta tó ń gbóná tára ń jájẹ gẹ́ẹ̀tì ewé Omisinmisin Gogoro yìí gẹ́ẹ̀tì ewé òórùngọ̀ tá a máa ń pè ní mẹ̀túrúsì gẹ́ẹ̀tì ewé ètìpọ́nlá ó di 3 wá gún ewé mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ ewé ètìpọ́nlá ewé mẹ̀túrúsì tá a mọ̀ sí òórùngọ̀ àti ewé Omisinmisin Gogoro tá a máa ń pè ní karufimala gún papọ̀ mẹ́tẹ̀ẹ̀ta kó wá pò lọ́ṣẹ wá pín sí méjì wá pò dákan lọ́ṣẹ wá pò dákan mọ́ òrí ṣẹ́ bọ́tà wá máa fi orí ẹ̀ pa ara wá máa fi ọṣẹ yẹn wẹ̀ bí sínú láì tààlà gbogbo ara títa yìí á dohun gbàgbé
tó bá ti wá ṣe bẹ̀ tán àgbo ẹ̀ lélẹ́yìí ewé kárúfímálà yìí tá a mọ̀ sí ewé Omisinmisin gogoro àti ewé mẹ̀túrúsì tá a mọ̀ sí òrùngọ̀ àti ewé ètìpọ́nlá wàá kó wọn sísàlẹ̀ kòkò wàá wá bá mi gé màrìwò ọ̀pẹ ṣóńṣó màrìwò ọ̀pẹ wàá gele lórí wàá wá fi kànáfùrù sí wàá bu kànáfùrù lé lórí wàá wá gẹ̀ẹ́tì epo àgán ó níwọ̀nba wàá kó lé lórí wàá wá sè é lágbo tó bá ti sè é lágbo bó ṣe ń fi orí ti bí para tó ń fọṣẹ ti bí wẹ̀ máa mu àgbo yẹn náà bí sínú láì tààlà ara títa gbígbóná ara títa gbígbóná ó máa di ohun gbàgbé nínú ìgbésí ayé ẹ̀ bí sínú láì tààlà gbogbo ẹni tára bá ń ta ìgbìyànjú ẹgẹ́ẹ̀tì ewé Omisinmisin gogoro agbo ẹ̀ láti kọ́ yín yẹn ó wà effective gidi bẹ́ẹ̀ ni so fún ẹni tára ń ta àbí tára ń jájẹ ẹ jẹ́ ká tẹ̀síwájú. gbogbo ẹni tó ń forí kókún aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ń ní ìbálòpọ̀ ojú oorun ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì ewé kárúfímálà ewé yìí òun náà là ń pè l'Omisinmisin gogoro ẹ wá gẹ́ẹ̀tì èpo ọ̀bọ̀ ẹ gún méjèèjì papọ̀ bó lọ́ṣẹ kó máa fi wẹ̀ òun forí kókó aláǹtakùn ni oúnjẹ lójú oorun oníbàálòpọ̀ ojú oorun ni lọ́dán wò ewé Omisinmisin gogoro yìí gún pẹ̀lú èpo ọ̀bọ̀ kó po mọ́ṣẹ kó máa fi wẹ̀ bí sínú láì tààlà the same thing gẹ́ẹ̀tì ewé kárúfímálà yìí ẹni tó forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó ń rí ìjákulẹ̀ tó ní promise and fail tó máa mú bọ gbogbo nǹkan tó ń làlákàlà tó rùn ẹ̀wù balance gẹ́ẹ̀tì ewé kárúfímálà yìí tá a mọ̀ sí Omisinmisin gogoro yìí kó gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú ewé òrùngọ̀ tá a mọ̀ sí mẹ̀túrúsì gún méjèèjì papọ̀ pẹ̀lú èpo ọ̀bọ̀ kó po lọ́ṣẹ kó máa fi wẹ̀ ọ̀nà míì tún nìyẹn ọ̀nà ẹ̀ á là inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ á kún gbogbo wọn tó tún wá ń ṣe káràkátà tó ń ṣe títà rírà tọ́jà ẹ̀ ò kí ń tà ó ń ta mọ́tò ó ń ta engine ó ń ta lé gbogbo nǹkan tó bá wù kó máa tà gẹ́ẹ̀tì ewé kárúfímálà wà rí pé ewé yìí ó lálùbáríkà débi pé háyà àlùkùránì ni orúkọ ọlọ́run kan ni tó lẹ́jìtì ó máa bá ewé ìpàdé ń bẹ̀ yorùbá ló ń pè l'Omisinmisin gogoro haúsá ló ń pè ní kárúfímálà inú tíra ó mọ̀ bá pàdé ń bẹ̀ nínú àwọn àsáràr tó bá gẹ́ẹ̀tì ewé kárúfímálà yìí tá a mọ̀ sí Omisinmisin gogoro yìí lọ́dọ̀ àwọn eléwé ọmọ sọ pé ó nídìí kàjíìjì dúdú kàjíìjì pupa pẹ̀lú tùràrí àlùbáríkà yẹn kì í ṣe liquid ẹ̀ kì í ṣe olómi ẹ̀ èyí tó dàbí block tó dàbí alum tó dàbí òkúta ẹ̀ tùràrí àlùbáríkà tó dàbí òkúta pẹ̀lú kàjíìjì dúdú kàjíìjì pupa pẹ̀lú ewé kárúfímálà igun papọ̀ ogun kó kúnná dáadáa wọ́n ní kàn bá ìzájáhà Nasrullahi wal Fatihu kàn bá wọn ìzájà 313 adadil mursalin 313 ìzájà tó ń bá ẹ̀ hàn sórí kàjíìjì dúdú kàjíìjì pupa pẹ̀lú ewé kárúfímálà ewé Omisinmisin gogoro yìí pẹ̀lú tùràrí àlùbáríkà tó ti gún yẹn wá fi po ọṣẹ pẹ̀lú ẹ̀ wọ́n bá wọn ìzájà 313 yá latif 129 péré ni wọ́n bá ẹ̀kọ́ pẹ̀lú ìzájà yẹn kó dẹ̀ yẹ pé tàdá tó mọ́ ni wọ́n fi bá ẹ̀kọ́ wọ́n fi bá ẹ̀ hàn tú náà mo sọ fún yín pé àwa hàn tú kò sí nǹkan tá a kì í hàn à hàn tú with alal tada with safaran machine ló máa print ẹ̀ jáde á dẹ̀ fọ̀ jáde so tẹ bá lẹ́hùn tú hàn ẹ kọ́ńtàtì wa gbogbo ẹ̀ ló wà lọ́fíìsì Global Dahiratu Dhikrlahi Islamic Organization wá pò lọ́ṣẹ ìzájà 313 yá latif 129 ní kan bá ẹ̀kọ́ àlèbá ẹ̀kọ́ àlèbá ìṣiṣẹ́ tá ń sọ yìí ò kí ń tà ní ló ń wá wọ́rọ̀
èyí tá ń kọ́ ẹ̀ yóò ti kọjá ìwẹ̀ odò ayé alukuran ni àtorúkọ ọlọ́run sura alukuran ni ìzájà so tó ń bá ti bá ẹ kọ́ gẹ́ẹ̀tì ìwé kárọ́fì mọ́là sàmọ̀ Omisinmisin gogoro kàjíjì dúdú kàjíjì pupa tùràrà àlùbáríkà tó dàbí block tó dàbí olókùúta tùràrà àlùbáríkà lọ papọ̀ kó mix ẹ̀ pọ̀ mọ́ ọṣẹ ẹni ọṣẹ tó bá wù ẹ́ o lè lọ́ṣẹ dúdú o lè lọ́ṣẹ funfun wọ́n máa fi wẹ̀ kó tó máa fi fọwọ́ kó máa fi wọ́n ibi nǹkan tó ń tà tó bá fi fọwọ́ sínú ibì kan lọ fi wọ́n mọ́tò tó ń tà lọ fi wọ́n kọ́mpáǹdì tó ti ń ta nǹkan lọ fi wọ́n ọjà wìtìwìtì ní kó wọ́n rí nǹkan mọ́bẹ̀ wọ́n yàgbàdo sẹ́yìn gbá ni confam ni ewé yìí ní àlùbáríkà púpọ̀ ẹ ṣe program yìí káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀. síwájú ká tó continue pẹ̀lú ewé yìí thank you very much Mr. Adisamu Idin so ká tó tẹ̀síwájú gbogbo ẹ̀yin tẹ́ bá ní di black seed oil abẹ ní di virgin olive oil àwa ń ta black seed oil à ń ta virgin olive oil original kò síbi tẹ́wà tí ò di àwà ní mádàgbáyún ìbẹ̀jú lẹ́kí after ilẹ́kọ̀ọ́ ibẹ̀ lọ́dọ̀ wa àti travel by wa Nàìjíríà gbogbo ẹni tó fẹ́ rí wa lórí èyíkéyìí nínú àìsàn both natural and spiritual problem àwa ní mádàgbáyún ìbẹ̀jú lẹ́kí ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí WhatsApp wa àbí kẹ́pẹ́ wa direct lórí +234 810 913 1425 gbogbo ọ̀tọ̀ bá ní di virgin olive oil tá a mọ̀ sí seitun àwa mùsùlùmí la ní seitun virgin olive oil yà mùsùlùmí la ní tọ́lọ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ suratu tin wa tini wa seitun wa turi sinina wa azal balad so virgin olive oil ní tó confam original tẹ́ bá nídìí ẹ̀ black seed oil ní India ló ń pè ní kalonji oil òun náà ní alárúbáwá jẹ́ abatu sauda so tẹ́ bá nídìí ẹ̀ kọ́ọ̀lù fún ó ti yẹ yín sìn a ní powder black seed tẹ́ bá fẹ́ rà a ní oil black seed tẹ́ bá fẹ́ rà a ní virgin olive oil tá a mọ̀ sí seitun a ní seit a ní so ẹ contact wa tẹ́ bá fẹ́ rà a dẹ̀ láwọn product obìnrin tó bá fẹ́ ṣàbíamọ́ tó fẹ́ finú ṣoyún tó fẹ́ fẹ̀yìn gbọ́mọpọ̀n ètò ọmọ mo sọ fún yín pé ó ní di guardian aláwọn package tá a máa ṣe fún ẹni tó ń wojú ọlọ́run bá fọmọ bí sí ní láì tààlà tí wàá dẹ̀ finú ṣoyún tí wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n ọlá tí tóbi ọlọ́run so ẹni tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil world tó ti lo oríṣiríṣi nǹkan tí ò lọ ẹ contact wa a ní package tá a máa ṣe fún yín special package tó yẹ pé bí sí ní láì tààlà wàá máa gbéná wọlé dáadáa a ní package fún ẹni tó ní diabetics àtàwọn àìsàn ńláńlá so torí gbogbo àìsàn yẹn mo sọ fún yín pé méjì ní gbogbo àìsàn tọ́lọ́run dá èṣù náà ní duplicate ẹ̀ lọ́wọ́ tó máa ń dà sáwọn èèyàn nínú system wọn so aláwọn package fún àwa láwọn product tó gba láàbù kọjá bíi bulldozer bíi memory booster bulldozer yìí òun ṣiṣẹ́ fún blockage tube àti fibroid a dẹ̀ ní all in one natural herbs ẹ̀rí ó wà halal gbogbo product wa ló gba láàbù kọjá ló wà scientific approved ikú nìkan ní all in one yóò lè wò prevention ni treatment ni cure ni ó lágbára púpọ̀ jù all in one láti ní caterpillar ní fún sọmúroro hormonal imbalance àbí ẹ̀dà so àtàwọn oríṣiríṣi àwọn infection tó máa ń dẹ obìnrin láàmú tí ò kì í jẹ́ kó conceive tí kọ́pù bá ń lo product yìí ẹ máa conceive bí sínú láì tààlà ìyàwó yín máa conceive transformer 1100 ní 1100 power quick erection quick ejaculation low sperm count àwọn àìsàn àwọn ìpèníjà tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú get transformer 1100 power ó wà effective gidi so memory booster fọmọ kékeré àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan ó wà effective ẹ contact wa a wà níbẹ̀ jùlẹ̀ kí a wà Nàìjíríà kò síbi tẹ́ wà nínú ayé tí product wa ò dé tẹ́ bá wà wọn page wa ẹ̀rì bá ṣe ń sẹ́ǹdẹ̀ lọ Canada America everywhere ọlọ́pàá ẹ̀ṣẹ̀ dé Nàìjíríà ni a wà níbẹ̀ jùlẹ̀ kí báyìí so nínú àwọn tí Ọlọ́run dẹ̀ gba ara wa fún lálàáfíà àwọn náà ló ṣe tagbátẹrù tá a fi dé Nàìjíríà padà bẹ́ẹ̀ ni nínú àwọn tọ́lọ́run fún lálàáfíà látọ̀dọ̀ wa tó lò wá fún so àwọn náà ni wọ́n ní pé ká múùfù headquarter wa wá sí Nàìjíríà so gbogbo àdéhùn tí wọ́n dẹ̀ ṣe wọ́n múṣẹ alhamdulilayi so ẹ contact wa lórí èkéyìí nínú ìpèníjà ayé ń dàyàn láàmú oṣó ni àjẹ́ ni ẹlẹ́bọ lóògùn ní àwọn àlìjọ̀nú burúkú wọ́n ti kó sínú ara ẹ̀ wọ́n ti ṣe kinní kan ẹ contact wa a tún wá ní àwọn halal powder tó jẹ́ pé àwọn halal powder yìí kì í ṣe oṣólẹ̀ kì í ṣe ìyọnu ayé kì í ṣe ìmùlẹ̀ àgbà kì í ṣe ẹ̀bẹ̀ àgbà ó bẹ́ anybody ẹni tó bá ń bẹ lọ́hùn kì í bẹ èèyàn
tọ́wọ́ ẹ̀ bá tẹ àwọn powder èyí tó máa mix mọ́ṣẹ́ tó mix ẹ̀ mọ́ṣẹ́ èyí tó máa mix mọ́ cream tó mix mọ́ cream èyí tó ń lò pẹ̀lú oyin tó ń lò solid barrier máa wà láàrin ìwà àti evil world monitoring spirit wọn ní rí ẹ mọ́ wọ́n á máa rúgbọ ẹ lò nǹkan á máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó wà effective gidi ẹ contact wa lórí èké ìpèníjà Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. Ẹni tó ní stroke báwo ló ṣe lè lo ewé karufimala báwo ló ṣe lè lo ẹni tó ní stroke tó bá gún ewé karufimala táàmù Omisinmisin gogoro ẹ gún pẹ̀lú ìgbín tó pinnu dáadáa ẹ gún pẹ̀lú ìgbín kó kúnná lẹ́bú àti kànáfùrù ẹ lọ́bẹ̀ ẹ gún kó kúnná ẹ wá sa síbì kan fẹ́rẹ́fẹ́ la ilaha illallah tó bá gbẹ tán ẹ tó tugún ẹ jọ kó kúnná ẹni tó ní stroke yẹn kó máa ṣe kíni kó máa bu síbì kan kó máa fi mu ẹ̀kọ gbígbóná tí o bá lè fi mu ẹ̀kọ gbígbóná ẹni tó ní stroke yẹn kó máa bu ìlàjì síbì jẹun kó máa mix ẹ̀ mọ́ omi tẹ́ gbà lára ìgbín mi kó mix ẹ̀ pẹ̀lú omi ìgbín kó máa mú omi ìgbín yẹn ló wà effective jù ọlọ́run ló mọye èèyàn tá a ti fi wo stroke ó wà lára nǹkan tá a ṣe fún àwọn olólùfẹ́ wa kan náà ọlọ́dẹ wò wọ́n sọ ó gbà wọ́n lọ́wọ́ stroke tẹ́ bá ti gun pọ̀ bẹ́ẹ̀ ewé yìí Omisinmisin gogoro ẹ gún pẹ̀lú ìgbín tó pinnu dáadáa pẹ̀lú kànáfùrù clove ẹ wá sa ó gbẹ tó bá ti gbẹ ẹ wá tún lọ ẹ wá sọ di powder kó múná bí èlùbọ́ ìlàjì síbi ìjẹun ẹ máa fi omi ìgbín lò àbí kẹ máa fi fẹ́kọ̀ọ́ mu láàárọ̀ àti lálẹ́ ẹni tó ní stroke á dùn gbàgbé nínú gbèsè ayé ẹ oògùn ẹ̀dà ẹ gún ewé yìí ewé Omisinmisin gogoro tá a mọ̀ sí kárọ́fímọ́là yìí ẹ gún pẹ̀lú èpo ọ̀bọ̀ àti ìkarahun ìgbín ẹ pò lọ́ṣẹ ẹni tó ẹ̀dá ń dà láàmú tá a mọ̀ sí spam leakage yẹn kó máa fi fọ ojú ara ẹ̀ kó máa fi fọ abẹ́ ẹ̀ bí sinilahi ta'ala fún ẹ̀dà fún spam leakage nìyẹn. ewé karufimala yìí ẹni tí inú bá ń run inú rírun èyíkéyìí ẹ wá kànáfùrù inú rírun tó bá wù kó jẹ́ kó máa run ẹ kó bá jẹ́ nínú period ẹ wá ewé Omisinmisin gogoro ìtamọ̀ sí karufimala yìí pẹ̀lú ewé abèrè jàre abèrè ewé karufimala yìí ẹ gún papọ̀ mọ́ kànáfùrù ẹ sọ di powder ẹ sakúgbẹ ẹ sọ di powder ẹ máa fomi gbígbóná lò ó ẹ dẹ̀ lè ṣe lágbo àmọ́ kẹ́ gun kẹ́ ṣe lágbo mo ló dájú ṣùgbọ́n tẹ́ bá rí pé èèyàn máa pẹ́ ẹ kó ewé sínú kòkò ẹ da abèrè lé lórí ẹ da kànáfùrù lé lórí ẹ ṣe lágbo kẹ́ni tí nínú èyíkéyìí ń ṣe yẹn kó máa mú. obìnrin tó ní infection tó tún ní miscarriage tóyún ò dúró lára ẹ̀ tó ní infection tó fẹ́ finú ṣoyún tó fẹ́ fẹ̀yìn gbọ́mọpọ̀n ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì ewé yìí ẹ gé wẹ́lẹ́wẹ́lẹ́ sínú kòkò kan ẹ wá gẹ́ẹ̀tì ewé aloe vera ẹ ṣíà program káwọn èèyàn jàǹfààní ẹ̀ ewé Omisinmisin gogoro ló wà lọ́wọ́ mi tá ń pè ní karufimọ́là obìnrin tó ní miscarriage tó fẹ́ finú ṣoyún tó fẹ́ fẹ̀yìn gbọ́mọpọ̀n àbí tó ní infection tí infection yẹn ò jẹ́ kóyún dúró lára ẹ̀ ìwọ àtọkọ ẹ lè jọjọ máa mu àgbo yìí ò dẹ̀ lè dá mú gẹ́ẹ̀tì ewé yìí ewé Omisinmisin gogoro yìí gé wẹ́lẹ́wẹ́lẹ́ sínú kòkò wá gẹ́ẹ̀tì aloe vera gé aloe vera lé lórí bá mi da kànáfùrù àti èso abèrè lé lórí ẹsẹ̀ lágbo máa mú ní tó bá ń ṣe period tó bá tó parí period máa mú wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọpọ̀n confam ni kò rújú ẹ fi program ẹ dákun ẹ bá wa share program yìí káwọn èèyàn jẹ àǹfààní ẹ kó máa jẹ́ sádàkọ̀ fún wọn náà. obìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ nìyẹn. torí bá ń fọyàn torí fífọ́ yẹn tó lágbára à ń pe kinní kan ní vinegar
vinegar yẹn gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú ewé kárúfímọ́là yìí. Ewé kárúfímọ́là yìí wàá ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ yẹ Omisinmisin gogoro yìí wàá ti kó sínú kòkò. Ṣé gẹ́ẹ̀tì ẹ̀? Wàá wá bu omi lé lórí. Tó bá ti bu omi lé lórí wàá dá òun nìkan sè. Tó bá ti sè wàá wá bu kọ́ọ̀pù kan bẹ̀. Àbí o lè bu ju kọ́ọ̀pù kan lọ. Wàá wá kán vinegar yẹn sínú ẹ̀. Ẹni tó rí fọ́ yẹn á mú, á tún fi ṣe kí ni o, á fi fọ orí ẹ̀. Kò bá jẹ́ ike nínú orí fífọ́ yẹn máa relieve ẹ̀ bí sínú láìta àlá. Wọ́n wá gbé èèyàn sílẹ̀, wọ́n ní wọn mọ̀ nǹkan tó ń ṣe, kò dẹ̀ lálàáfíà, wọn ò dẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tó ń ṣe. Báwo ló ṣe lè lo ewé kárúfímọ́là láti fi tọ́jú irú ẹni bẹ́ẹ̀? Ẹ mọ̀ nǹkan tó ń ṣe. Òun náà kò lè explain nǹkan tó ń ṣe, which is táwọn bàbá wa máa ń pè ní awogba àrùn àbí gbogbo nìṣe. Ó máa bá mi gẹ́ẹ̀tì ewé kárúfímọ́là, ewé Omisinmisin gogoro tó wà lọ́wọ́ mi. Tó bá gẹ́ẹ̀tì ewé náà, wàá kó ẹrù, kò bá jẹ́ ẹrù àwọ̀nká, kò bá jẹ́ ẹrù dídì, wàá kó sísàlẹ̀ pọ́ọ̀tù. Wàá wá kó ewé Omisinmisin gogoro yìí wàá kó lé lórí. Wàá bá mi mú àlùbọ́sà eléwé wàá kó lé lórí. Ìyèré wàá dà lé lórí. Kànáfùrù wàá dà lé lórí. Wàá wá sè lágbo. Ẹ máa fún ẹni náà mú. Ẹ máa fún ẹni náà mú. Ẹni tí ẹ mọ̀ nǹkan tó ń ṣe gbogbo ike nínú àìsàn tẹ́ bá rí pé èèyàn fìl. Ẹ kọ́kọ́ ṣe àgbo ìfún wò bí sínú láì tààlà. Tẹ́ bá gẹ̀ẹ́tì ewé Omisinmisin gogoro yìí fún ẹni tó ní egbò àdá àjínà, la ilaha illallah, egbò àdá àjínà, egbò wà lẹ́sẹ̀, ó ti lò nǹkan sí kò lọ. Ẹ gẹ̀ẹ́tì ewé Omisinmisin gogoro yìí. Ẹ káwọn èèyàn jàǹfààní àwọn prógrámù yìí. Ẹ ṣíà káwọn èèyàn jàǹfààní. Ó máa jẹ́ sádàkọ̀ fún wọn náà. Ewé Omisinmisin gogoro yìí fún egbò àdá àjínà. Wàá wá bá mi ṣe pẹ̀lú ewé akíntọ́lá àti ewé ewúro. La ilaha illallah. Tó bá ti ṣe bẹ́ẹ̀, ẹni tí egbò àdá àjínà wà lẹ́sẹ̀ yóò máa mú kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. A tún máa fi àgbo ìfọ ojú egbò yẹn. Tó bá ti wá fi àgbo ìfọ tán, a wá gún a rẹ́gẹ́tì egungun kìnìún àti egungun ẹkùn, wọ́n ń ta léléwé ọmọ bó ṣe wù kó kéré mọ́. A lọ pẹ̀lú èpo ọ̀bọ̀, egungun kìnìún àti egungun ẹkùn pẹ̀lú èpo ọ̀bọ̀. Lion and tiger bone bó ṣe wù kó kéré mọ́. A lọ pọ̀ pẹ̀lú èpo ọ̀bọ̀. Tó bá ti fi àgbo ìfọ ojú ẹ̀ tán tó dẹ̀ mú, a bu powder yẹn sí lójú. Bí sínú láì tààlà ìgbóná àpajúdé. Kó jẹ́ kí wọ́n jókòó sí wọn kúrò. Bí sínú láì tààlà. Ṣé ẹ̀ prógrámù ká yẹn jàǹfààní ẹ̀? Àwọn kan tí mo ń kọ yín láàárọ̀ yìí, àwọn kan tó lágbára tó máa ṣèyàn láǹfààní ni. Ẹni tí inú rúnrún bá rún, bóyá nínú rún píríọ̀dù ni, bóyá ó jẹ poison ni, tí inú rún, kó bá mi gún ewé yìí kó kúnná dáadáa. Ewé Omisinmisin gogoro tó wà lọ́wọ́ mi. Tó bá ti gún pọ̀, á gún pẹ̀lú àlùbọ́sà eléwé. Á wá bá mi da òróǹro màálù àti àdí ẹ̀yàn lábá mi dà lé lórí sínú kẹ̀kan. Ẹ máa mú ṣíbí kan ṣíbí méjì. Ẹni tí inú bá rún, táìmù píríọ̀dù inú rún, ẹ mọ̀ nǹkan tó jẹ. Bí sínú láì tààlà ó ní agbára. Ẹni tó bá ní hypertension kó gẹ́ẹ̀tì hypertension àbí high blood pressure. So kíro ẹni bẹ́ẹ̀ kó bá mi gẹ́ẹ̀tì ewé Omisinmisin gogoro. Kó gé wẹ́lẹ́wẹ́lẹ́ kó kó sínú kòkò. Kó bá mi gẹ́ẹ̀tì àlùbọ́sà ayù, kó bó àlùbọ́sà ayù, kó dà lé lórí, kó da ginger lé lórí, kó da bèrè lé lórí, kó wá sè lágbo.
kó máa mú. Ẹni tó ní hypertension tó ní high blood pressure kó máa mu àgbo náà bí sí ní láì tààlà high blood pressure yẹn yóò wálẹ̀. Tọ́mọ bá dẹ̀bù nínú aláboyún, ọmọ yẹn ó dẹ̀bù nínú ẹ̀, kó ṣe ewé kárfímọ́là yìí Omisinmisin Gogoro yìí, kó ṣe lóhun nìkan, kó fún ẹni tọ́mọ dẹ̀bù nínú ẹ̀, kó fún un, kó máa fún un, kó máa mú ẹni tọ́mọ dẹ̀bù nínú ẹ̀, kó máa mú kọ́pù kan láàárọ̀ kọ́pù kan lálẹ́, ọmọ yẹn á tọ̀n bí sílẹ̀ láì tààlà. Ẹ fi prógráàmù yẹn fi ránṣẹ́ fáwọn èèyàn kan jàǹfààní ẹ̀. Nǹkan tá a ti kọ́ra wa ní ìwúlò ewé kárfímọ́là, ewé Omisinmisin Gogoro ó ti yapa ńlẹ̀. So gbogbo ẹ̀yin tí ẹ wà online, Ọlọ́run á gbàdúrà yín, ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbogbo àti gbogbo ojú tá padà wo fídíò yìí, ẹ bá wa share prógráàmù yìí. Ẹ̀kọ́ wà ń bẹ, ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ join, make sure kó lọ tún prógráàmù yìí wò. Mo ti sọ àwọn nǹkan tó máa ṣe yín láǹfààní, mo ti sọ síbẹ̀. Bẹ́ẹ̀ kì í sọ bẹ́ẹ̀ tó ṣe lè lò fún gbàdọ̀jọ́ mi. So ẹ kọ́ńtàtì wa lórí èké nínú ìpèníjà. Ayé ń dàyàn láàmú, àlùjọ̀nnú ń dà láàmú ni, both natural and spiritual case. Ẹ kọ́ńtàtì Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà yìí +234 810 9 13 14 25. Lẹ́ẹ̀kan sí ẹ kọlù wa àbí kẹ́ WhatsApp wa lórí +234 81 0 9 13 14 25. A wà ní Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì after Ẹlẹ́kọ Lagos, ibẹ̀ la wà àti travel by. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ rí wa, ẹ kọlù wa, ẹ book appointment pẹ̀lú wa, ẹ máa kẹwàá rí wa, both natural and spiritual case bí sí ní láì tààlà. Ọlọ́run àṣẹgun fún yín. Adẹ̀lẹ́ àwọn product, gbogbo àwọn product wa ló gba lab kọjá, ló wà scientific approve, ẹ ti rí. They are all powders. Ikú nìkan ni all in one ò lè wò, ó dẹ̀ wà allowed. All in one prevention ni, treatment ni, cure ni. Kò sí nǹkan tẹ́ ẹ lè lò fún. Ikú nìkan ni kò lè wò. Òun àti miracle leaves, ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf. Tánà mọ̀mọ́ sọ fún wa láyé àǹtí kwa nílà awà, gbogbo nǹkan tánà bá sọ Ọlọ́run ọba ló sọ fún, kò ní sọ̀rọ̀ ìfẹ́ ní. So ẹ get miracle leaf àti all in one, ẹ get bulldozer melt fibroid. Ẹni tó ní blockage tube àbí tó ní fibroid, ẹ get caterpillar fún ike nínú infection fún obìnrin àti fún ọkùnrin, àti fún sọmúroro tá mọ̀ sí hormonal imbalance àti sperm leakage tá mọ̀ sẹ́dà, kóbìnrin lè conceive kíákíá. Ẹ get caterpillar. Ẹ get transformer 1100 power fún weak erection, quick ejaculation, low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ọkùnrin. Ọkùnrin tó bá fẹ́ ṣe papọ̀ kó get caterpillar àti transformer àti miracle leaves kó máa lò. Kíní ẹ̀ ó máa regulate, a lè máa gbéná wọlé dáadáa. Ẹ get ìsọ̀yè Iliam fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan, kódà kó jẹ́ páyé ló fẹ́ kó ìlàkàyè èèyàn. Ẹ get ẹ̀, ó wà Allah ló dẹ̀ wà effect, ó lágbára gan. Ẹ get àwọn halal powder wa, wọ́n ń ṣe ẹ̀bẹ̀ àgbà o, ò bẹ́ anybody, wọ́n ń ṣe ìyọnu ayé, wọ́n ń ṣe ẹ̀bẹ̀ àgbà. Halal powder ní tẹ́pẹ́ tọ́wọ́ ìbátẹ̀ tó bá ń rí lò, solid barrier máa wà láàrin wa àti evil world. Monitoring spirit wọn ní rí ẹ mọ́, wàá rògbò ẹ lò. Bẹ́ẹ̀ ni wàá rògbò ẹ lò, ọ̀nà àlà inú àdùn ayọ̀ àkún. Get àwọn powder yìí, èyí tó máa mix mọ́ṣẹ́ wà ń bẹ̀, èyí tó máa mix mọ́ cream wà ń bẹ̀, èyí tí wàá máa fi oyin lò wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni adẹ̀ ń ta black seed oil, black seed oil, adẹ̀ ń ta virgin olive oil tá a mọ̀ sí seitun. Àwa mùsùlùmí la ní wàtíìnì wà seitun, àwa mùsùlùmí la ní seitun àti virgin olive oil. Òun là ń pè ní kalonji black seed oil, òun ni India ń pè ní kalonji oil. Lárúbáwá ẹ̀ abatu sauda, ó lágbára púpọ̀ jù. A máa mú ìdánilẹ́kọ̀ọ́ wá lórí ẹ̀. Òun láti ní black seed oil nílé àti virgin olive oil. Àwa ń tà, kò síbi tẹ́wà tí ó dé. GIG Logistic Company ló ń bá wa deliver all over the world. Ọlọ́run á gbàdúrà wa o, Ọlọ́run ní dà yín láàmú. Ẹ WhatsApp wa lórí +234. Ẹ WhatsApp wa lórí +234 810
9/13/1425 inna li izata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba ló ní o èyíkéyìí nínú ìpèníjà àwọn ẹ̀kọ́ tí mo dààmú kọ́ ní iṣẹ́ tí wọ́n bí mi sínú ẹ̀ ni mo kẹ́kọ̀ọ́ káàkiri nàìjíríà mo kọ́ káàkiri áfíríkà mo dẹ̀ kọ́ káàkiri india ní china ní agba dọ́kítọ̀ agba pòfẹ́sọ̀ ń bẹ̀ àfi ṣe ìyanràn látúzàkú àǹfúsàkùn ó alámù bímọ ní takọ̀ kì í ṣe pàǹtẹ́ àti pera wa ní nǹkan má pera ní nǹkan ọlọ́run ọba ní nǹkan à ń sọ eléyìí láti lè jẹ́ kẹ́yìn olólùfẹ́ wa mọ̀ pé right way lẹ́wà right way lẹ́wà à ń polówó àti irú èèyàn tá a jẹ́ ẹ̀mọ́ wá rí à ń láti sọ bá a ṣe jẹ́ ẹ̀kọ́ tí mo kọ́ káàkiri ní India tí mo kọ́ ní China tí mo gba dókítà lé lórí tí mo gba pòfẹ́sọ̀ lé lórí iṣẹ́ tí bàbá mi ń ṣe ni ọmọ Ìlọrin ni mí tí wọ́n bí mi sínú ẹ̀ ni tó tá bá ti gbọ́ pé ìmọ̀ egbòogi ìmọ̀ spiritual wa ń bì kan àwa máa ń visit ibẹ̀ ní láti kékeré wa ni àfẹ́ kó iye tó máa ná wa a máa visit èmi máa visit ibẹ̀ láti lọ kọ́ ẹ̀kọ́ yẹn so òun náà ló jẹ́ kó ní ìrí báyìí gbogbo àwọn tọ́lọ́run bá dẹ̀ gba ọwọ́ wa tó gbọ́wọ́ wa wòsàn àwọn náà ló invite wa pé ká máa bọ̀ wá sí Nàìjíríà 18 to 19 years ní táwa ti rìn káàkiri nínú ayé ta ti kúrò Nàìjíríà so láti 19 years yẹn síbẹ̀ ta ti kúrò Nàìjíríà this is the second time tí màá tún wá second time mi jẹ́ 11 years tí mo ti wá Nàìjíríà last so opportunity lélẹ́yìí fún ẹ opportunity lélẹ́yìí fún ẹ if you want to see us a wà ní Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì Lagos Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì la wà so gbogbo ẹnikẹ́ni tó ní ìpèníjà àwọn product wa ní lóríṣiríṣi ẹ ti rí wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn wọ́n ń lò ní evil word ọmọkùnrin ò lè perform dáadáa ìdákọ́lẹ̀ ń dà láàmú aróbòsá ń dà láàmú ẹ get àwọn product wa a ní special package tá à ń ṣe fáwọn èèyàn kó tó súnmọ́ ìyàwó ẹ̀ ó ti dẹnu kọlẹ̀ kò lè perform dáadáa ó ti di ológogoro ó ń lo àgbo jẹ̀díjẹ̀dí ológogoro ó rí pé kò change ó ti di ológogoro sádùúgbò ó ṣeéṣe pé wọ́n mú nǹkan ọmọkùnrin ẹni tí wọ́n ń lò ní evil word tó bá mú nǹkan ọmọkùnrin èèyàn kò sí àgbo jẹ̀dí tó lè lò kò ní rí changes ẹ contact wa ní special package fún tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn tí wọ́n bá dẹ̀ mú nǹkan ọmọkùnrin èèyàn tó pọ̀ ní demand power ó ti ń rẹ àwọn veins tó wà níbi nǹkan ọmọkùnrin yẹn ó ti ń rẹ àwọn veins yẹn àbí dakọ́lẹ̀ ń ṣe ni àbáròbòsà ń ṣe ni kó get transformer wa àti caterpillar àti miracle leaves kó máa lo mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ together ṣùgbọ́n tẹ́pọ̀ ti lo oríṣiríṣi nǹkan tó rí pé kó confam dáadáa kó contact wa a wà ní Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì Lagos láwa àti travel báyìí gbogbo ẹni tó bá nípele níjà kọ̀ọ̀kan ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 gbogbo agbára Ọlọ́run ọba lónìí obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ẹ kọ́ńtàtì wa bẹ́ẹ̀ ni ọkùnrin ọmọdé àgbàlagbà ọmọléèwé ọmọlékéwé gẹ́ẹ̀tì digital memory booster ó lágbára púpọ̀ jù memory booster ìsọ̀yè Iliam gbogbo product wa ló dẹ̀ wà aláàlì ẹ̀rí ẹ máa rẹ́ aláàlì lára gbogbo ẹ̀ ló wà aláàlì ló gba alábùkọjá ló wà scientific approved ẹ ti rí gbogbo product wa ló wà scientific approved ẹ ṣe program yìí káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀ inna li izata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba ló ní o àwọn òfìtọ́ fọ̀gbẹ́ ètò àwẹ̀ wà tó legit ètò sàárà wà tó legit àwọn òfìtọ́ fọ̀gbẹ́ ètò àdúrà wà tó jẹ́ legit tínú ẹ̀ á dùn tọ́nà ẹ̀ á ṣí à ń báyọ̀ kọ ọ̀ǹtú ó fẹ́ odidi alukuran ló tọ́ sí ẹni yálà tí fún ni kò sí léèké nínú orúkọ Ọlọ́run àbí nínú ọ̀rọ̀ Ọlọ́run alukuran tó bá fẹ́ hàn ẹ kọ́ńtàtì wa a ní àwọn halal powder tó máa create solid barrier between you and evil world monitoring spirit wọn ò ní rí ẹ mọ́ eléyìí kì í ṣẹ̀bi àgbà kì í ṣẹ̀yọnú ayé kì í ṣèmùlẹ̀ àgbà o bẹ anybody ẹni tó ń bẹ Ọlọ́run kì í bẹ èèyàn gẹ́ẹ̀tì àwọn halal powder yìí kó fi kojú ìṣòro ẹ ọ̀nà ẹ máa là inú ẹ máa dùn ayọ̀ akún forí kókún aláǹtakùn ó ń jẹun lójú oorun ó ní ìbálòpọ̀ ojú oorun má fi tọ̀fọ̀ gbẹ́ kọ́ńtàtì global iradu tikuru láà lónìí kó dẹ̀ gbà túsúlẹ̀ bí sínú láì tààlà Ọlọ́run àgbàdúrà wa àrìbá ti ṣe àrọ̀ náà gbégbà Ọlọ́run ní dáhìn láàmú bí sínú láì tààlà oore ilé ayé àti tọ̀run Ọlọ́run àṣẹ fèmí àti a máa bẹ nínú kí Ọlọ́run ọba títí láéláé ni lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀ tẹ máa ń dá sétò àwọn ọmọ aláìní ẹ bá wa dá sétò mọ́sálásí tá ń kọ́ lọ́wọ́ ìta fẹ́ bẹ̀rẹ̀ sí ń kọ́ ẹ bá wa dá sí account number ní fún àwọn ọmọ aláìní fún àwọn opó fún lọ síwájú ẹ̀sìn fún mọ́sálásí tá fẹ́ kọ́
account number ní kò sí nǹkan tó kéré ẹni tó bá kọ́lé fún tó bá dá sí ilé ọlọ́run ọba pẹ̀lú sísì pẹ̀lú tọ́rọ́ ọlọ́run máa kọ́lé fún ní alkiyama. Account number ní charity account 0123214254 account number ní fáwọn ọmọ aláìní fún lọ síwájú ẹ̀sìn 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Inna li zata lillahi jami'a. Gbogbo agbára ọlọ́run ọba lónìí o. Ẹ share program yìí. A wà lórí Instagram Global Dahiratu Dhikrlahi Islamic Organization. A wà lórí YouTube Global Dahiratu Dhikrlahi Islamic Organization Department of Charity. A wà lórí TikTok. A wà káàkiri bẹ́ẹ̀. Àwọn òfìtọ́ fọ̀gbẹ́. Èyíkéyìí nínú pèrèdíjà ẹ contact organization wa. A máa attend sí yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń dá sítọ̀ àwọn ọmọ aláìní òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní wálẹ̀. Tẹ máa ń support tẹ máa ń fi nǹkan tẹ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní. So gbogbo ẹ̀yin tọ́lọ́run ràn ṣe ẹ fi ájì àti umura ẹ fi ta wá lọ́rẹ o. Ẹ fún wa ní ájì àti umura slot. Ọlọ́run bá gbàdúrà yín o. Ẹ rí bá ti ṣe ẹ rọ́nà gbégbà. Agara ayé ò ní da yín pápẹ́ ayé ò ní mú yín àgún ayé ò ní gún yín lẹ́sẹ̀. Ìtókù díẹ̀ tí oṣù Gregorian calendar yá fi parí. A ọjọ́ parí ẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Ní parí ẹ̀ nínú sàárè ní parí ẹ̀ sínú kómà. Ní parí ẹ̀ sọ́gbà wèrè. Ní parí ẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n bí sínú láì tààlà. Èmi àti yín àjọ máa bẹ nínú kí ọlọ́run ọba títí láíláí ni o. Ọlọ́run ọba ló ń kọ̀ǹtró ayé. Wa man yudabbiru l-amra fasayaquluna Allah. Gbogbo àwọn nǹkan ta ló ń sábà ẹ má yẹ ká máa pè nǹkan tọ́lọ́run ọba dá ọlọ́run ọba nǹkan tọ́lọ́run ọba dá ẹ má yẹ ká pè ọlọ́run ọba gangan ni kẹ́yìn ká pè. Innal lazina tad'una min dunillahi ibadun. Gbogbo nǹkan tá ń pè lẹ́yìn ọlọ́run gbogbo nǹkan tá ń pè lẹ́yìn ọlọ́run pátápátá yẹn ọlọ́run ní gbogbo nǹkan tá ń pè lẹ́yìn ọlọ́run pátápátá yẹn ibadun ọlọ́run ní ẹrú èmi ọlọ́run ọba ní gbogbo wọn. Fáàdì uun ọlọ́run ní ẹ máa pè wọ́n tó bá yẹ kó dá yín lójú oṣù ọ̀ fún yín ẹ jẹ́ kí wọ́n tọ́ṣọ ìròyìn fún yín. Fáàdì uun falyastajibu lakum ẹ jẹ́ kí wọ́n answer prayer yín. In kuntum sadiqin tó bá jẹ́ pé òótọ́ lẹ́ ń sọ tó yẹ pé ó dá yín lójú òdodo ní nǹkan tẹ́ gbé lọ́wọ́. So ẹnì báyẹn kó dọjọ́ gbogbo bó ṣe ká pẹ́ láyé yìí tó á kúrò láyé yìí lọ́jọ́ kan ọjọ́ tó bá fẹ́ kúrò ń bẹ̀ màláìka kú máa sọ fún èmi àti ẹ àmọ́ ẹni tó bá ti dúró dédé pẹ̀lú ọlọ́run màláìka kú ò ní sọ bẹ́ẹ̀ fún àmọ́ ẹni tó bá ti fi nǹkan kún ọlọ́run màláìka kú máa béèrè lọ́wọ́ ẹ̀ haina ma tad'una min dunillahi gbogbo nǹkan tó fi ṣèkejì ọlọ́run tó máa ń pè lẹ́yìn ọlọ́run yẹn gbogbo ẹ̀dá lónìí ẹni tó yí màláìka fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹ̀yẹn òun máa sọ pé dọ̀lú àná á ní wọ́n ti sáfi mí sílẹ̀ lọ á ní wọ́n ti sáfi mí lẹ̀ lọ. yadribuna wujuhahum wa adbarahum àwọn yẹn màláìka kún wọn máa ṣílù kó tó di pé wọ́n gbẹ̀mí lẹ́nu ẹ̀ ẹ má yẹ ká fi tọ̀fọ̀ gbẹ́ o wa ma umiru illa liyabudullaha mukhlisina lahu dina hunafa wa yuqimu salat wa zalika dinul qayyima ẹ ká sin Ọlọ́run bá pẹ̀lú sincerity torí pé kí ni wàkúlà ìzáni azamna utọ ìràwù fi unuki wọn kùrìjù lahu yawmal qiyamati kitaban yalqahu manshura ikra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba. Gbogbo nǹkan tá a bá ń ṣe wọ́n rìkọ́dù ẹ̀ sílẹ̀ o Ọlọ́run á gbàdúrà wa o àní rí dààmú àní rí wàhálà má sàlámù wa ilà lè kọ́ yìí.